ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun àbíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá kó má tiẹ̀ kú o ká bá ṣàna ṣe dáadáa. Àláàfin Lamidi Àtàndá Adeyemi kémo wáyé ní ọjọ́ 15 oṣù kẹwàá ọdún 1938. Bàbá wọn tí wọ́n jẹ́ Àláàfin Adeyemi Alówólódù tí wọ́n wà lórí ìtẹ́ láàrin ọdún 1876 sí ọdún 1905 ni wọ́n fọwọ́ sí ìwé àdéhùn àlàáfíà ìfẹ́ àti ààbò pẹ̀lú ọbabìnrin ilẹ̀ Gẹ̀ẹ́sì nínú oṣù kejì ọdún 1893. Ọjọ́ kẹjọ oṣù kọkànlá ọdún 1970 ni àwọn ìgbìmọ̀ Ọ̀yọ́mèsì fọwọ́ sí ìyànsípò wọn gẹ́gẹ́ bí Aláàfin tí gómìnà ìwọ̀ oòrùn Nàìjíríà nígbà náà Kọlọẹl Adéyínká Adébáyọ̀ àti àwọn ènìyàn Ọ̀yọ́ sì ṣe àjọyọ̀ ìwúyè gbangba ní ọjọ́ 14 oṣù kínní ọdún 1971 ní pápá ìṣeré Dọ́bà ní ìlú Ọ̀yọ́. Fún sáà mẹ́ta tó dúró fún ọdún 12 ni wọ́n fi ṣe gíwá ilé ẹ̀kọ́ gíga yunifásitì ti Sokoto tí wọ́n sì gba ọ̀pọ̀lọpọ̀ oyè ní àwọn ilé ẹ̀kọ́ gíga. Gómìnà 21 ní ọba Lamidi Àtàndá Adeyemi bá lò gbà. Àwọn gómìnà náà ni Jẹ́nẹ́rà Adéyínká Adébáyọ̀ tí wọ́n wà lórí ipò ní ọdún 1970. Lẹ́yìn èyí ni Brigadier General Olúwọlé Rótìmí lé ọdún 1971. Commodore Akin Àdúwò ní ọdún 1975. Lẹ́yìn èyí ni General David Mádáyéṣe Jẹ́mibẹ̀wọ̀n ní ọdún 1976. Ẹni tó wà ní ipò ìkarùn-ún ni General Paul Tafa ní ọdún 1978. Lẹ́yìn èyí ni olóyè Bọ́lá Ìgè láàrin ọdún 1979 sí ọdún 1983. Lẹ́yìn olóyè Bọ́lá Ìgè ni olóyè Ọmọlolú Olúlọ́yọ̀ọ́ láàrin ọdún 1983 sí 1984. Ẹni tó wà ní ipò kẹjọ ni General Ọládàpọ̀ Pópóọlá láàrin ọdún 1984 sí ọdún 1985. Lẹ́yìn èyí ni General Ìdòwú Olúrì láàrin ọdún 1985 sí ọdún 1988. Lẹ́yìn eléyìí ni Colonel Ṣàṣà Ènìyàn Ọ̀rẹ́sànyà láàrin ọdún 1988 sí ọdún 1990. Ní ọdún 1990 ni General Karim Adisa wà ní ipò gómìnà títí ọdún 1992. Ọdún 1992 ni olóyè Kọ́lápọ̀ Ìṣọ̀lá jẹ gómìnà ti ọdún 1993. Ẹni tó wà ní ipò kẹtàlá ni Kọ́mọdé Adétóyè ní ọdún 1993. Ipò kẹrìnlá ni Colonel Chinyere Ikenwosu ní ọdún 1994. Lẹ́yìn èyí ni Colonel Ahmed Usman ní ọdún 1996 sí ọdún 1998. Lẹ́yìn Colonel Ahmed Oyakere ní ọdún 1998. Lẹ́yìn eléyìí lọ́dún 1999 tí a bẹ̀rẹ̀ ìjọba àwarawa eléyìí tí a ṣe wà nínú ẹ̀dí àkókò yìí. Ẹni tó jẹ́ gómìnà ìjọba àwarawa àkọ́kọ́ ni olóyè Lam Adésínà tí wọ́n jẹ láàrin ọdún 1999 sí 2003. Lẹ́yìn eléyìí ni olóyè Rasheed Adéwọ̀lú Ládọjà tí wọ́n jẹ láàrin ọdún 2003 sí 2007. Lẹ́yìn eléyìí ni olóyè Àlàó Akálà láàrin ọdún 2007 sí 2011. Lẹ́yìn eléyìí ni Sẹ́nétọ̀ Abíọ́lá Ajímọ̀bí láàrin ọdún 2011 sí 2019. Ní ọdún 2019 ni onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé di gómìnà kí kábíyèsí fúnra wọn tó wá rájò àgbà ní ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2022 2022. Kí Ọlọ́run ó tẹ́ wọn sí afẹ́fẹ́ rere kó sì fún ìlú Ọ̀yọ́ ní àrọ́pò rere. ìṣẹ̀dálẹ̀ bá